èmi tí mo tó mọ̀ pé ojú mi ràn sówó pé màá 5 minutes sílẹ̀ pé òun mọ̀ pé mo lè fẹ́ ṣe wọn fún òun dẹ̀ ti ṣe lókè ṣe wọn láwọn ọ̀rẹ́ òun lé ọkọ̀ ìgbà wọlé bí ọ̀rẹ́ mi mẹ́ta bá wọlé pé hello báwo ni ṣé kò ṣe wọn kan fún ẹ àwọn ti kó àwọn ti wà sálẹ̀ mo ṣáà thank God pé wọn fún òun ní káàdì yẹn láti wọlé ó ní òtẹ́ yẹn tó bá fẹ́ wọlé síbẹ̀ torí òun mà àdúgbò yẹn òun kọ́ lọ́bẹ̀ ni àwọn náà máa bẹ̀rẹ̀ lọ sílẹ̀kùn pẹ̀lú káàdì wọn wà wọlé síbẹ̀ ó lè jáde ẹni tó bá fẹ́ wọlé síbẹ̀ padà wọ́n á tẹ̀lé wọn bẹ̀rẹ̀ fi káàdì master card yẹn sí wọn tó wọlé padà wọn ò fún yẹn káàdì lọ́wọ́ ọlọ́run fi yọ wọn even sòkò sọgbẹ́n ọmọ akáwọn ìgbà wò pé òun ò tiẹ̀ ní ṣe wọn kọ fún mọ́ pé òun máa ṣe bó táwọn ọ̀dọ́ ní ìbálòpọ̀ òun ṣe kíní kan aṣọ ọmọ yóò lò kankan àti ṣé lẹ́yìn oṣù méjì ọba sọ pé òun lóyún ó ṣe máa lóyún òun lóyún ni ọlọ́wọ́ lọ sí Canada yẹn sẹ́ẹ̀ òkú tó bá lóyún fún tó wọ́n bá gbà nǹkan wọ́n mọ̀ pé ò gbà ìgbà ayé tẹ́lẹ̀ jẹ́ máa bàjẹ́ ọ̀tá àwọn òjò lágídí òun bá bẹ̀rẹ̀ sí bẹ́ẹ̀ òun lóru òun nífẹ̀ẹ́ òun ni òun láìkè òun ni òun lófò òun ni bẹ́ẹ̀ tó tóun ti lóyún yẹn tó ti mọ̀ pé kíní yẹn òun ti fẹ́ bọ̀bọ̀ yẹn mọ́ òun nìkan òun fẹ́ òun ò lẹ́ni bọ̀dì òun ò ní boyfriend níbo mọ̀ kó òun ní boyfriend òun ní òun ò lè fẹ́ tó máa fi òun ò lè nífẹ̀ẹ́ òun ò lọ́ọ̀fẹ́ ní fífẹ́ òun pé máa tí ọ̀rọ̀ love mi irúfẹ́ wo lélẹ̀ bí kò ṣe bẹ̀rẹ̀ sí bẹ̀rẹ̀ nìyẹn gbogbo ìjòkó ṣẹ́yìn kó bá yóò mú jẹ́ yẹ́yìn ò gbọ́dọ̀ mọ oníyẹn òun ò ní sọ àwọn máa kíp oyún àṣẹ safe ọmọ ìṣàbẹ̀ òun tó ń sunkún gidi gan ìbá ní pé òun ti gbọ́ àǹtí ṣé wọ́n ti yanjú gbogbo ẹ̀ tán passport wọn wà lọ́wọ́ wọn ìjọkọ̀ ní àìkọ́ pé òun pé ibo lòun wà òun náà wọ́n wà ní jim wọ́n ní kó máa bọ̀ wálé òun nísìn ìgbà tó máa débẹ̀ òun ti bá lórí ìkúnlẹ̀ òun láwọn èèyàn bẹ̀ wọ́n ní kí ló ṣẹlẹ̀ wọ́n ní ìyá ẹ̀yìn ìjẹ́ tó sọ̀rọ̀ àfi sílọ̀ lánígbà tí ọmọ ní kò sí nǹkan lánígbà ta ló lóyún orí ẹ̀ bẹ́ẹ̀ ni ó máa jìyà nǹkan tó ṣe sí bó ṣe fẹ́ ṣe gbogbo tí mo fún ẹ láyé ni màá gbà lọ́wọ́ ẹ̀ ní tí mi ò fún ẹ mo máa gbà lọ́wọ́ ẹ̀ ìwọ ó ní tó ṣe pé ìwọ ẹ̀ òun kàn tọ̀bọ̀ láàrin àwọn bọ́ọ̀sì yẹn gírígírígírígírígírígírígírí ìsàlẹ̀ píúpíúpíú nǹkan májè kó lọ onígẹ̀ẹ́sì máa yẹ tó ń gbá ní bílò lójú àbọ̀ lórí burúkú ni ẹ máyẹ kó lọ kí ni ẹ̀wọ̀n owó tó gbá yẹn ní bílò lójú báyìí òṣìlẹ̀kùn báyìí píú ó ń tọ́ wọ́n ló ti pè wọ́n níbi ibẹ̀ yẹn pé òun tó máa wá jí mi yẹn ó ti ní géètì yẹn ò dẹ̀ lè wọlé lẹ́sàn ó ti jí nǹkan òun ó ní girigiri òun ti save ara síbẹ̀ báwo ni ó ṣe fẹ́ jáde àwọn security wọ́n ti pè wọ́n pé ọ̀bọ̀ yẹn kò ń jáde ó láti ṣeun ó ní mo wà nínú ìgbẹ́ yẹn pẹ́ òun nígbà kan straight jọ̀nà ó pè wọ́n òtùpá location fóònù òun òtùpá dátà àwọn gọ́tà òun á gbé wájú ọmọ wọn á ní yẹn mọ́mí ti lóun jáde o wọ́n ti lóun jáde wọ́n tẹ̀sí gba owó tó wà ní àkáǹtì òní tó bá tó pe nọ́mbà yẹn òun máa fẹ́ jẹ́ òun ó sọ pé ọ̀nà kan tó lè gbà jáde ọ̀nà kan tó lè wáyé ló ń fẹ́ sọ fún ẹ báyìí pé òun lè fẹ́ gbọ́ tó ní wọ́n ti mú ẹ ń mú ẹ sí prison nìyẹn wọ́n máa lọ tì ẹ mọ́lé oníkọ́ tí òun mọ́lé pè ó lè báyé òun jẹ́ ó báyé òun jẹ́ oyún tó forcefully wà bá òun tó ń bẹ̀ òun ó lè ṣe gbogbo ilé tán gbogbo àṣírí òun tó mọ̀ náà ló fi blackmail òun torí pé àtòun ní problem òun ló gbà wọn sílẹ̀ bí mo yẹn ṣe gbà fóònù rẹ̀ ẹ ló níbo ló wà òun ní òun ṣì wà ní estate bọ̀ òun ò ní wá báyìí sẹ̀ tẹ bá mú òun tẹ bá pa òun lẹ́ni ẹgbẹ́ wọn ní má pariwo òṣì tí bá mú ẹ tí bá pa ẹ mo pa ẹ gbé betrayed me so fẹ́ kí n rẹ lọ sí Canada bó ṣe ń bá mi ní pọ̀pọ̀ ń bá ọmọọṣẹ́ mi dúró kí ló promise ẹ kí ló lé ẹ débẹ̀ kí ló sún ẹ débẹ̀ bó ní lọ sẹ́wọ̀n yẹn kò possible ẹ̀wọ̀n yẹn sá ó máa lọ kò sí nǹkan tó fẹ́ ṣe sí ń bá mi sùn bọ́mọ yìí sùn
so tó mi ò bá sọ pé o fún òun lóyún nísìnyí tó bá ṣe gbowó mi rọ nìyẹn òun bá ní ok òun sọ pé òun ò lẹ́sẹ̀ wọn bọ̀ ṣé tóun bá wá tó máa explain bó ìṣẹ̀lẹ̀ wọ́n máa láìkẹ́ wọ́n ní no problem ó ní bó ṣe padà síbẹ̀ nìyẹn torí òun ò lè ráyè bọ́sà nínú géètì pàtó òun débẹ̀ òun gòkè àwọn tó wà ń bẹ̀ wọ́n gbà wọn òun ní ẹ má gbà wọn létí òun ti share location tó ń wà pẹ̀lú àwọn family tòun náà ó lóun lè ṣe ẹbẹ̀ ọ̀rẹ́ kan tóun ní crime ọ̀rẹ́ in crime kan tóun ní pé pọ́ọ̀dé táwọn ọ̀dọ́ ti níbẹ̀ bó máa ń gbọ́ wọn aṣọ́dọ̀ òun náà máa ń gbọ́ wọn sódẹ̀ ó lóun ti share pẹ̀lú òun sọ fún gbogbo tó ṣẹlẹ̀ pé ibi tóun lọ ní ìsìn wọn lè pa wọn síbẹ̀ ọ̀dọ̀ ìyá tóun sọ fún ẹyin kíkẹ́kẹ́ òun ojú gbogbo tó ṣẹlẹ̀ fún oníṣòwò mo ní mo jẹ́ kẹ́ wọnú géètì yẹn o mo ní bọ̀tẹ́ bá ti rí mẹ́lò make report ní ẹ̀ ti ṣe ẹ̀ voice note mo sẹ́ǹsì kò lè ti ṣe iṣẹ́ location pẹ̀lú ẹ̀ so kò sí nǹkan tẹ̀fẹ́ ṣe ẹni sùúrù màmá ní pé wọ́n calm down kọjá kí n sọ̀rọ̀ òun bá sọ fún wọn bọ́ọ̀rọ̀ ṣe jẹ́ láti bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ bọ́ọ̀ mo ṣe pẹ́rẹ́dẹ̀ tó ń ṣe kíìsẹ̀ nígbà tó ń fi bá sùn òun ò dẹ̀ sí bá máa sùn gbà yẹn ó ní màmá òde ìbìrì lọ́wọ́ òun bó ṣe òun fẹ́ nìyẹn ó ní oyún tó ń pariwo lé lórí from beginning tó fẹ́ torí mọ̀ nínú olówó á bá wọn àgbà tó gbogbo ẹgbẹ́ bóun ṣe Canada ló fi jọ pé dandan kóun lóyún fóun lóòótọ́ òun bẹ́ẹ̀ nìkan ní dìgbà pọ̀ ní kéèsì òun ló dúró fóun lóòótọ́ òun ṣáà ló gbọ́jọ́ yẹn tán wọ́n ní ní ẹ̀kan náà àwọn tó wà yẹn obìnrin tó wà náà àwọn boys àwọn tó fẹ́ mú òun lọ yẹn wọ́n bá ní mọ́mì ẹ̀kẹrin wọ́n sọ̀rọ̀ tó dé mọ́mì ẹ̀ bá ní pé àtiwọ́ bàbá bébì for the first time in history wọ́n ní yẹn ò dárí jiyàn rú ẹ̀rí àtiwọ́ bàbá bébì àfíìs àtiwọ́ ìyá bébì ẹrù ẹ̀ tó kéré jù tó tóbi jù ní ẹrù lọ́kọ́ nílé kó lọ́kọ́ ló bá ní ó bá kiri náà sùn ó bá dárúkọ òun bá sùn kó mọ evidence dájọ́ bí tóun ti bá sùn òun ní òṣèlú bàbá yẹn pé ìyá ẹ̀ ní láéláé ayé ẹ̀ ti bàjẹ́ tó fẹ́ mú ní kúnra bọ́lọ́pàá obìnrin yẹn ṣe túmọ̀ nìyẹn ó kàn gba ní pàápàá ẹni tó wọ́n mọ̀ pé òun bá màdàmú yẹn ṣe nǹkan tó dẹ̀ mọ̀ wípé màdàmú yẹn bá ní nǹkan papọ̀ ó dẹ̀ tún bá ní nǹkan papọ̀ náà wọ́n á sọ̀rọ̀ tó sí ẹ lẹ́nu ni ó yá wọ́n ní bí oníbọ̀lọ́pàá yẹn ṣe gba oníbọ̀lọ́pàá obìnrin yẹn kàn gbadé sí báyìí lóyà ẹjọ́ máa lọ ìwọ kìíní tiẹ̀ wọ́n máa lọ tiẹ̀ lóyà kọ́ máa lọ mo bá ní passport òun bá ní passport ẹ̀ àwọn máa fi ránṣẹ́ sí ẹ ọlọ́pàá yẹn kò ní pé òun béèrè passport kò gbá wọn létí ni òun ní àwọn tó ti wọ́ọ̀kì mọ́ kó máa lọ́ńtò òun nìyẹn kìíní kan ó ní bó ṣe lọ nìyẹn pé nínú ìwà àti àwọn ìjọba máa lọ ni wọ́n máa lọ bó ṣe pọ̀ ẹ́ lọ ẹjọ́ kó kọjá àti yanjú ẹ̀ bó ṣe lọ nìyẹn bàtà àwọn dẹ́ta ọmọ yẹn ṣe lọ́ọ̀kì òun nìyẹn pé o lè fi mí lẹ́ o tó fi mí lóyún o lè ní àbúlórí burúkú nìyẹn òun ò lè fi ẹlẹ̀ tóun fún ẹ lóyún òun fún ẹ lóyún ò bá yé òun jẹ́ tó òun ò lè fi ẹlẹ̀ tó bá bí ẹ̀dá kóun rí ẹlẹ́ nàná lé òun ó máa pa ẹ̀ dànù ni ó ní bó ṣe lọ nìyẹn ó náà ti ṣàn ọmọ yẹn bímọ yẹn ó bímọ yẹn òun fẹ́ ìdíkò òun fẹ́ tóun fẹ́ náà gbà tí ẹ̀yàn lóyún tí ò ṣẹ̀yìn tó ń sùn káàkiri tó bá ń pẹ́ta ló fẹ́ lórí orúkọ òun ló máa dárúkọ níbo ìṣèlú kókó máa bọ̀ ní ìṣe kó wá ní ìwọ̀n owó tó ń rí ní àfẹ́sì mọ́ bísíǹsì kan tó ń ṣe bẹ̀rẹ̀ sí ń ta mọ́tò ọ̀rẹ́ òun kan ta mọ́tò òun mọ́ra òun bẹ̀rẹ̀ sí ń ta mọ́tò lè ní ìyí báyìí tẹ máa ń tún pé tí òun dúpẹ́ lọ́wọ́ lọ́hùn o pé wáyé òun ò dá o but kádé òun ò jẹ níbi méjèèjì ni òun ò bá ti lọ ní kò sí obìnrin kan tó gbáwájú òun kọjá níbi jíìmù ó ní àwọn kan wà lọ pé òun ò bá wọn láti ṣe pọ̀ tó yẹ pé bí abí káwọn kan máa ti máa ṣáájú wọn tó wọn máa fòbò wọn ṣeré tí wọn dẹ̀ ní sọ̀rọ̀ ó ní wọn bẹ́ẹ̀ tó máa tó kó bọ̀ wọn lóbo ṣe wọn máa pariwo ó ní nǹkan bìnrin léèrè ni ó ní tí ẹni tó dùn òun jù láyé tó wò ti expect kò lè ṣẹlẹ̀ ìyàwó pásítọ̀ kan nínú ìbọ̀dàn ti ṣe ìmọ̀jà sọ̀rọ̀ lórí ní ẹ sọ ó ní àwọn pásítọ̀ tó bá ti wá báyìí oní tó bá ń do lọ́wọ́ a máa kọ́rọ̀ Jesus ẹ̀yin tí infection ti fẹ́ ba ayé yín jẹ́ ẹ wò infection liquid rí ètò wà lọ́wọ́ mi yìí 1 litre ni ṣe ti rí báyìí ilé ètò wà lọ́wọ́ mi yìí 3 litre ni infection capsule ẹ̀ ni ṣẹ́sìrì infection capsule liquid lélẹ̀ ṣẹ́sìrì 1 litre ó dẹ̀ ní big one tó jẹ́ fún 3 litre bẹ́ẹ̀ ni a ní àwọn ilé
ṣé ẹ ti rí wọn, ṣé ẹ ti rí wọn capsule.